àrẹ̀mú bí mo bá ti pè wọ́n lọ́hùn mi máa má sọ pé wọn ò mọ gbọ́ bọ́ mi lójú táwọn ọ̀tá mi tó ń rò pé o bóyá o ti kọ̀ mí sílẹ̀ ni gbogbo ìgbà tí mo bá ti pè wọ́n lọ́hùn mi má sọ pé wọn ò mọ gbọ́ bọ́ mi lójú táwọn ọ̀tá mi tó ń rò pé o bóyá o ti kọ̀ mí sílẹ̀ ni. Ùdìwú ní àṣẹjíbù làkúnlọ́ lọ́hùn sọ. Ọlọ́run ní ọ̀pẹ̀ mi wọ́n sì gbà ó. Ó tún ṣàwípé kọ̀ọ̀kùn wọ́n sì ṣì. Èyí ló mú mi pọkàn mi sọ́nà kan. Lérò níṣe àti níwà mi. Èmi gbára lé wọn nìkan lọ́hùn mi o. Má ṣe já mi kulẹ̀ sí ibùté òfò. Gbogbo ìgbà tí mo bá ti pè wọ́n lọ́rùn mi. Má sọ pé wọ́n ò gbọ́ bẹ́ẹ̀ mi. Lójú táwọn ọ̀tá mi tọrọ pé o. Bóyá o ti kọ̀ mí sílẹ̀ ni. Ológo ló máa lógún. Àrẹ̀mú ológun lólógún. Bógun bá ti ṣe ológun àtàn. Ògùn ayé mi tó ti ṣe ò gbọ́dọ̀ borí mọ́. Lónìí olónìí wò fọ́tà mi ṣàtẹ̀pá. Ó wá dá gòjògòjò lórí omi. Yé mọ̀ sùn, kò tètè péréke. Ògbólúkẹ́, Ìṣẹ́yìn òrò ní Kábádímọ́kọ́, ìlú ẹ̀yà kìkì àpọ́nlé. Ibi tọ́jú ti pọ́n ní lọ́tọ́jú gbanu lọ, ológo ológun ṣó ń gbọ́rọ̀ mi. Ìbọ̀gùn bá ti ṣe ológun àtàn. Ògùn ayé mi tó ti ṣe ò gbọ́dọ̀ borí mọ́ bàbá. Lónìí olónìí wò fọ́tà mi ṣàtẹ̀pá. Torí àgbẹ̀ tó gbin látó gbin kàn bí ò bá dá bòbò bí láyẹn bá ti tó ká bó lóko ṣe ń ká tiẹ̀ làgbọ̀nrín á máa ká tiẹ̀ fi lánàá bó ṣe ń kárẹ̀ èjè torí kó lè tẹ̀síwájú bóyá gbìyànjú kó sáà tọ̀tà ẹ mọ́ torí kẹ́ni ẹlẹ́ni máa jẹ wàhálà rẹ̀. Torí kẹ́ni ẹlẹ́ni máa jẹ wàhálà rẹ̀. Kẹ́ni ẹlẹ́ni máa jẹ wàhálà rẹ̀. Ògbólúkẹ́ kẹ́ni ẹlẹ́ni máa jẹ wàhálà rẹ̀. Ó yà wípé ó wà ní omi àlọ́. 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 Àlejò ní omi àlọ́. Ó wà ní omi àlọ́. Wo bí wo ìṣòro kí ló ń bá ẹ fínra ná tó fẹ́ torí àpòkùnso tó níwọ̀ fẹ́ jẹ́ májèlé. Ọ̀rẹ́ wa ṣe tọ̀dà owó yìí náà ni tí kan ò bá kan lápò rẹ̀ àti jẹun nínú lè dògùn oríṣiríṣi iṣẹ́ ló ṣe tẹ̀pàtà gúdígúdí ó tún lọ sẹ́kọ̀ọ́ níbi ìrìnsò pé kòkàkòkà náà ni ìyàwó rẹ̀ ti ń bọ̀ ń pé irú àgbákò wo lèyí àwọn ọmọ kan ti ń ríra wọn bí ọmọ aláìní èyí ló ń fún wọn ní ronú tó fẹ́ lọ bẹ́ sínú òkun. Látẹ́kí náà tún níra mọ́tìlá ọba tó ṣẹ̀dá rẹ̀ kò dá ẹ nítorí òṣì kò sínú kádàrá rẹ̀ tó kọ́ látòde ọ̀run ó yẹ kó ayé kan ló fà á kẹ́pọ̀ lọ́hùn kò bá ẹ̀ṣẹ̀ ohun tó bá ti ní bẹ̀rẹ̀ ó ní láti lópin ní pé lónìí ló máa pín ó wà ní omi àlejò ní omi àlọ́ ó wà ní omi àlọ́. Àrẹ̀mú adé alẹ́ ọjọ́ ìní alẹ́ gbígbàdúrà ní ẹni tó bá nígbàgbọ́ fọwọ́ sáyà rẹ̀ wípé máa wípé ìbùkún ọláhun tó ń bọ̀ yìí ọ̀dọ̀ mi ló ń bọ̀ yóò kàn mọ́ mi yóò káyà mi ọ̀dọ̀ mi ló ń bọ̀ ìbùkún ọláhun tó ń bọ̀ yìí ọ̀dọ̀ mi ló ń bọ̀ yóò kàn mọ́ mi yóò káyà mi ọ̀dọ̀ mi ló ń bọ̀ àánú ọláhun lọ́jọ́ òní ọ̀dọ̀ mi ló ń bọ̀ yóò kàn mọ́ mi yóò káyà mi ọ̀dọ̀ mi ló ń bọ̀. Torí pé kún fàyẹ kún fàyẹ kún gbogbo ohun tí mo béèrè Ọlọ́run fàṣẹ sí o dákun má jẹ́ ń jẹ ẹ̀ka pé kí ni mo wáyé fún kún fàyẹ kún fàyẹ kún gbogbo ohun tí mo béèrè Ọlọ́run fàṣẹ sí o dákun má jẹ́ ń jẹ ẹ̀ka pé kí ni mo wáyé
má fi ṣàwọn ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ fọwọ́ lé léjìká ìwọ ti gbàdúrà fúnra rẹ lónìí ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ fọwọ́ lé léjìká àdúrà olólùfẹ́ méjì ó máa ń gbà níwájú Elédùmarè ọba sọ fún un wípé sọ fún un pé bó fẹ́ bó kọ̀ nínú ọdún tá a wà yìí wàá ṣàǹfààní nínú ọdún tá a wà yìí wàá ṣàǹfààní wàá dolú ọmọ nílé bàbá rẹ ó sì dolú ọmọ nílé màmá rẹ ohun tó ń pa ẹ́ lẹ́kún yẹn ó sì máa dẹ̀rín níkẹyìn ayé rẹ wàá yí lọ́hùn ò ní ṣayé aláyé mọ́ tún máa gbá bó fẹ́ bó kọ̀ nínú ọdún tá a wà yìí bó fẹ́ bó kọ̀ nínú ọdún tá a wà yìí pápẹ́ náà ti kà ẹni tẹ́ bá rí tó fẹ́ máa rọjú kọ́kọ́. ẹni tẹ́ bá rí tó fẹ́ máa rọjú kọ́kọ́. Àjàó ẹni tó bá rí tó fẹ́ máa rọjú kọ́kọ́. gbogbo orin Mr. Profit kò fi túraká orin Mr. Profit ni kò fi túraká kó jẹ́ kí lómi yíwù lọ́kàn padà orin Alárẹ̀mú jòjò yín lọ orin Alárẹ̀mú jòjò yín lọ orin Alárẹ̀mú dùn ládùn jù orin Alárẹ̀mú jòjò yín lọ. Kosile súnmọ́ mi fámọ́ mi kájọ máa jọ lọ. Tọ́pẹ́ náà ti kà súnmọ́ mi fámọ́ mi kájọ máa jọ lọ. Àjàó súnmọ́ mi fámọ́ mi kájọ máa jọ lọ. Olùpàyọ́ ti yá bẹ̀rẹ̀ kójú. Jojojo, 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 bẹ̀rẹ̀ kojo, kojo, Tọ́pẹ́ náà ti kà. Àlùjá Alásàlátù rẹ̀ Tọ́pẹ́ ṣe wá dàmọ́. Ere Asalatu ló kọrin ó bàbá àríyá ọmọ màmá ló jẹ ọmọ alájà tuntun. Onílàájà kẹta oṣù kẹjọ 2024 àdúpẹ́ fún Elédùmarè ọba tó mú wa rọ́jọ́ ìnílà àdúpẹ́ fún àwọn àgbẹ̀ ní Kosile hotel ìyẹn ní Sango níyànà ìyẹ́sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Prince Olúwa Dámiláre Kosile Àkàndé Adé ọkọ Mọ́dúpẹ́ Ọlá ọkọ Títílayọ̀ ọkọ Bùkún. Ó dọdún méjì tá a bẹ̀rẹ̀ òtẹ́ tá a wà yìí. Aláṣẹ Kosile Global tó kárí ayé Àkàndé ó ti dára báyìí náà. Àní dára mọ́ Kédùmarè máa fi sọ̀rọ̀ rẹ̀ Kosile. Prince Olúwa Dámiláre Kosile. Oore tó kó wọnú ọdún tuntun kó tún lé. Láre kọ́dún rí tó parí kó tún sílé. Káyé lè mọ̀ pé orúkọ lórí ẹ̀ o Kosile. Prince Olúwa Dámiláre Kosile. Oore tó kó wọnú ọdún tuntun kó tún lé. Láre kọ́dún yìí tó parí kó tún sílé. Káyé lè mọ̀ pé orúkọ lórí ẹ̀ o Kosile. Kosile ẹni rí ẹ tó ń bínú ká má wulẹ̀ dárú wá lẹ́kùn o. Àmọ́ ìyá Àjẹ̀ṣà ẹni rí ẹ tó ń májú ká má wulẹ̀ dárú wá lẹ́kùn o. Tó bá lẹ́gbẹ̀rún ọdún láyé àjẹkù oúnjẹ ni ó máa jẹ. Ó dá mi lójú ẹ̀wù ìyá ẹ̀ ni ó máa wọ̀. Èpè kọ́ torí lẹ́tà tó kọ ló. Olúwa Dámiláre o Ọlọ́run máa jẹ́ òfin ìyá rẹ̀ sáyé lọ o. Dámiláre Kosile Ọlọ́run máa jẹ́ òfò bí rẹ̀ sáyé ọmọ ló yẹ kó kẹ́yìn òbí rẹ̀. Ọlọ́run máa jẹ́ òbí ìyá rẹ̀ ọmọ ló yẹ kó kẹ́yìn òbí rẹ̀. Ọlọ́run máa jẹ́ òbí ìyá rẹ̀. Olúwa Dámiláre o ò ní bá wọn kíkì ẹgbà mi ò ayé sú mi o. Pàǹtàjù ọ̀gáàgà ò ní bá wọn kíkì ẹgbà mi ò ayé sú mi. Ọlọ́run máa jẹ́ òfò rẹ̀ lóga. Ò ní bá wọn kíkì ẹgbà mi ò ayé sú mi. Ọlọ́run máa jẹ́ òfò rẹ̀ lóga. Ò ní bá wọn kíkì ẹgbà mi ò ayé sú mi.
bàbá mi ní kábíyèsí mo máa kí wọn specially ni. bàbá mi ní kábíyèsí mo máa kí wọn specially ni. àbúrò kábíyèsí Olúwabùkọ́lá àjọbákọ́bá ń ní jẹ. olùgbàyè ló ń bọ̀ yíyọ ló ń bọ̀ yíyọ. gbogbo ènìyàn tí ń retí rẹ̀ ti pẹ́. ọkọ Yétúndé ló ń bọ̀ yíyọ ló ń bọ̀ yíyọ. gbogbo ènìyàn tí ń retí rẹ̀ ti pẹ́. ìgbà tó dé lójú àgbọ̀ yàtọ̀ lára wa. olùgbàyè. ìgbà tó dé lójú àgbọ̀ yàtọ̀ lára wa. èyí tó wà lára rẹ̀ láyéláyé kò ní tán. láyéláyé kò ní tán. olùgbàyè mi láyéláyé kò ní tán. ọkọ Yétúndé láyéláyé kò ní tán. ṣó ti gbá ọkọ Yétúndé gbọ̀nà ara ó yọ sí wa o. Abudu Kabiru ló mi ṣeré Ere Asalatu o. 5 and 6 ni wọ́n pẹ̀lú Kosile. Alhaji Wasiu mi Olùgbàyè. ọkọ Yétúndé bèbí bàbá Rihanna mi. bàbá Olùgbàyè tó gbàgbé gbogbo pátápátá láyé o. a ti ràrò pín ní indọ́sírì wa, a ti ràrò pín ọ̀pọ̀lọpọ̀ Olùgbàyè aláṣẹ Ria entertainment tó kárí ayé. Àrẹ̀múwadé iṣẹ́ kan ń bọ̀ lọ́nà èmi pẹ̀lú Ṣẹ̀fíù ni bàbá mi. bàbá Ráfíà Àlàówádé distinct ló ń jẹ́ àjọṣiṣẹ́ náà ni iléeṣẹ́ Olùgbàyè ló ti máa jáde. ọkọ Yétúndé bèbí bàbá Rihanna ni. aláṣẹ Ria entertainment tó kárí ayé òyìnbó onírinṣẹ́ gbogbo ẹ̀ pátápátá ló ń ṣe. ọkọ Yétúndé bèbí aláṣẹ Ria lọ́jàmbá a máa ṣiyẹn láìpẹ́. ẹnì kankan ò ní kú nínú wa, ẹnì kankan ò ní ṣàìsàn. àjọ máa péjú pésẹ̀ síbẹ̀ ni. wọ́n ti já mi sí abúlé Ẹ̀gbá ló wà. arógun mamasa ti já mi sí. àjọ máa wà níbẹ̀ ni. lálẹ́lẹ́dùmarè ọba ẹ tún bá mi káre lé kábíyèsí Olúwabùkọ́lá Alájẹ. Olúwabùkọ́lá Alájẹ orí adé mo ṣí fìlà èmi ò jẹ́ arọ́bàfin lọ bá ń pa. Àrẹ̀múwadé mo súnmọ́ bá níwọ̀n ìgbèje mo jìnnà sábà níwọ̀n ìgbẹ̀fà. ẹrú àwọn òbòkun rémi Ìjẹ̀ṣà òbòkun rémi. sátẹ́pátẹ́pá náà ti kà mo ti rọ́wọ́ yín bí. Ria entertainment wọ́n bọ̀ lábẹ́ Olúmọ láìpẹ́. wọ́n ti já mi sí abẹ́ Olúmọ làwọn ń gbé. a máa gbà bàbá lálejò pẹ̀lú Ṣẹ̀fíù Ìbàràfíà #1 olórí yòókù bámbám. àbálájà Ajégúnlẹ̀ ọlọ́pàá ábíyèsí àwọn òbòkun rémi ọkọ̀ adé. òbòkun rémi yan Ìjẹ̀ṣà òṣèré o. àóyè Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ẹrú àwa òbòkun rémi. Abudu Kabiru ló mi ṣeré Ere Asalatu. bàbá mi mẹ́rin jẹ́ erin àpagbò. mo ní mẹ́rin jẹ́ erin àpagbò. Olúwabùkọ́lá bàbá má sọ pé mo bá ẹ nípò àgbà mo wá ń larúkọ ọmọ yín lórí. orúkọ la fi ń pọ ọba aládé ọmọ Kosile. ọlọ́pàá gbogbo ọlọ́pàá Ìjẹ̀ṣà pátápátá ní tilé tó kọ́. ọkọ lórí Àníkẹ́ Adé ọkọ lórí mẹ́rìndì o. Tómilọ́lá ń pọ́nlé. bàbá mi mẹ́rin jẹ́ erin àpagbò. ọ̀pọ̀lọpọ̀ mẹ́rin jẹ́ erin àpagbò. Bùkọ́lá dìde fọ́ bá hàn mẹ́rin jẹ́ erin àpagbò. mẹ́rin jẹ́ erin àpagbò. mẹ́rin jẹ́ erin àpagbò. Olúwabùkọ́lá mẹ́rin jẹ́ erin àpagbò. mẹ́rin jẹ́ erin àpagbò. ọlọ́pàá Ìjẹ̀ṣà dìde fọ́ bá hàn mẹ́rin jẹ́ erin àpagbò.
ọkọ nẹnìkẹ́ ọjà ń pa ọmọ ọjọ́ ọkọ mẹ́rin ọjà ń pa ọmọ ọjọ́ kòkòrò ń jẹ kọ́lá tẹsẹ̀ wúyáwúyá ọjà ń pa ọmọ ọjọ́ tọpátọpátọpá nọtíkà igbákejì lọ́mọ Ẹlẹ́dùmarè igbákejì lọ́mọ Ẹlẹ́dùmarè òyìnbó máa ló fẹ́ràn lajú wọn yí wà lọ́ṣàkó igbákejì lọ́mọ Ẹlẹ́dùmarè òyìnbó máa ló fẹ́ràn lajú wọn yí wà lọ́ṣàkó igbákejì lọ́mọ Ẹlẹ́dùmarè. Ẹ bá mi kọ́re lé ìyá Ìjẹ̀ṣà ìyá olóríire ìyá dáadáa àti bàbá Ìjẹ̀ṣà ọmọlẹ́yìn Jésù Kristi ni wọ́n ẹ jẹ́ kọrin Jésù Kristi fún bàbá mi. Ọ̀rẹ́ bí Jésù kò sí láyé yìí Jésù nìkan lọ́rẹ́ òtítọ́ ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀ ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi kò jẹ́ gbàgbé mi kò jẹ́ gbàgbé mi ọ̀rẹ́ òtítọ́ kò jẹ́ gbàgbé mi hallelujah ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Bàbá Ìjẹ̀ṣà ìpìlẹ̀ ti Jésù ilé lẹ́lẹ́yìí tí bàbá aládùúrà tán gbọ́dọ̀ máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó dúró lé lélẹ̀ lórí òtítọ́ àmìpín lálẹ́ lórí òdodo. Nítorí bàbá Ìjẹ̀ṣà ni àti màmá Ìjẹ̀ṣà àwọn ìyá dáadáa olóríire ìyá olóríire bàbá tó bímọ olóríire. Ẹ bá mi kárẹ̀ lé yòyè má ṣọ́ ọmọ wọn lẹ̀ gbámọ́ lísàbí agbóǹgbò àkàlà Bọ́lá pretty baby Bọ́lá pretty baby Bọ́lá ní ẹ̀mí o ó ṣènìyàn pàtàkì Bọ́lá mama success olóríire ni Bọ́lá. Ìyá Ìjẹ̀ṣà ìyá dáadáa wípé lẹ́bà ọdọọjọ́ dání àwọn áńgẹ́lì Olúwa kájọ sọ wọ́n pọ̀ kájọ yìí yóò máa ṣe lọ́ba àwọn ọba. Bàbá ẹ̀ tún wípé Ọlọ́run bàbá lọ́lá èmi máa ń bí iṣẹ́ ọwọ́ rẹ̀ Ọlọ́run bàbá Jídé èmi máa ń rí iṣẹ́ ọwọ́ rẹ̀ Ọlọ́run 1930 lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣe yanu àwa táyé títí tọ́lọ́run ò jẹ́ kówó oyè àjọ fún bàbá arógun Ọlọ́run bàbá lọ́lá èmi máa ń rí iṣẹ́ SK Furniture Ọlọ́run bàbá SK Furniture èmi máa ń rí iṣẹ́ SK Furniture Ọlọ́run 1930 lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣe ìyanu èmi táyé títí tọ́lọ́run ò jẹ́ ó yẹ ń jó. Ìyá Ìjẹ̀ṣà ó yẹ ń jó ó yẹ ń jó. Màmá mi ẹ bá mi tọ́jú bọ́lá bẹ́bí yòyè mẹ́sàn-án mi o. Yòyè mẹ́sàn-án mi bọ́lá bẹ́bí. Yòyè mẹ́sàn-án gbogbo àgbàdo pátápátá ní tilé kókó. Àwọn màmá Ìjẹ̀ṣà ń bẹ níbí àti bàbá Ìjẹ̀ṣà. Bá mi tọ́jú SK Furniture. Yòyè mẹ́sàn-án ìgbàgbọ́ ọ̀rẹ́ ó ti mú ẹ lára dá. Ó jẹ́ rí màláìka tó lò ẹ́. Alájẹ Síkírù láyé mi rẹ̀ ṣẹ̀rẹ̀ mẹ́kún ọkọ̀ abáṣẹ́dé bèbí ọkọ̀ kíkẹ́ lọ́mọ aláṣẹ SK Furniture bàbá Ọlájídé bàbá Sílẹ̀ bàbá Ọláṣílẹ̀ SK ó ti dára báyìí náà àdídára àmọ́ kẹ́dùmarè máa fi sọ̀rọ̀ rẹ̀ láéláé tímọ́tímọ́ Kosile olówó ló ń ṣọ̀rẹ́ olówó
lókèlókè lẹ ó máa lọ ẹ ò ní jábọ́ lálẹ́ lẹ́dùnmáre ọba. ìgbàgbọ́ rẹ ó ti mú ẹ lára dá kọjá rí màláìka tó lò ẹ. àwọn tó ń sàbọ̀ sí rẹ gbogbo wọn ti rọ́ọ̀lù gbọ́ kọjá rí màláìka ó ti yá màláìka tó lò ẹ màláìka tó dára. kíkìrò láyé mi ṣòro mẹ́kún ọkọ̀ báṣẹ́dé ọkọ̀ kíkẹ́ lọ́mọ aláṣẹ ẹ̀sìn fọ́nìṣọ̀ tó kárí ayé bó má ṣàgà tán àdàbí tòkè òkun ni mo ti sọ̀rọ̀ sí wọn létí kẹ́lẹ́kẹ́lẹ́ mo ní mo fẹ́ sílẹ̀ mi láìpẹ́ kọ́lé Elédùmarè yọ ọba ọlọ́run nípa wa. interior decoration tí n fẹ́ lọ́wọ́ níbẹ̀ yẹn ẹ̀sìn fọ́nìṣọ̀ ló máa ṣe mo ti sọ̀rọ̀ sí wọn létí kẹ́lẹ́kẹ́lẹ́ mo lárógun ni máa rán sí yín arógun ni mo máa rán sí yín torí pé arógun ló nígbọ̀wọ́ láàrin èmi àti yín pátápátá àti Kosile. wọ́n ti dára báyìí iná àní dára mọ́ kẹ́dùmarè máa fi sọ̀rọ̀ rẹ̀ náà. ìgbàgbọ́ rẹ̀ ó ti mú ẹ lára ó jáde màláìka tó lò ẹ. àwọn tó ń sábọ̀ sí rẹ̀ gbogbo wọn ti kọlù gbó. ìdùnnú London first club yèyé mẹ́sàn-án ẹ̀sìtẹ́ furniture bámi tọ́jú ẹ̀jìnà ṣọ̀gá ẹ̀jìnà ṣọ̀gá mọ́ bàròdì aláṣẹ ṣọ̀gá block industry tó kárí ayé bàbá àlè àmì mi ó ń talé ó ń ralé ó tún ń talé o. alájùrà ìmì mi ń kọ́nà tọ́pẹ́ náà ti ka nọ́mbà wa olùwà rìngìngì bámi tájú pọ̀fọ́ lórí òde ní mi pọ̀fọ́ ìgbàgbọ́ rẹ mo ti mú mi. ẹ̀jìnà ṣọ̀gá mo dúpẹ́ wọ́n náà wà lásán aládùn gidi gan ó ṣe mo dúpẹ́ ṣọ̀gá yóyó gbọ́júgìjìgì ní jẹ́míyàn. ṣọ̀gá bá mi tọ́jú owó ṣà owó sami o tímọ́tímọ́ ẹ̀sìké fọ́nìṣọ̀ síkírù láyé mi ọmọ ṣúrẹ̀ mẹ́kún ọkọ̀ bọ́sẹ̀dé ọkọ̀ kíkẹ́ lọ́mọ ṣé mo dúpẹ́ wọ́n ní wà lásàlátù ṣọ̀gá o. bá mi tọ́jú mi dé èèyàn bọ́lá bèbí mídémídé mo bá ròde ó ṣènìyàn pàtàkì balabala bọ́lá bèbí yóò ti lọ bọ́ ìjì ọgọ́ olúwa bóyá ọyọ lára rẹ o. bá mi tọ́jú mi dé America connection mídé bèbí mídé bèbí mídé ó ti lọ pretty jù ọgọ́ olúwa. Mídéǹgò ti lọ fáyín jù ọgọ́ olúwa bóyá ọ̀yọ́ mídé ṣó máa fa sálátù ránṣẹ́ o mo máa fa sálátù ránṣẹ́. kòyókòyó orúkọ ìgbà kan ní ṣùgbọ́n láwọ̀ yìí bàbá ti yó ṣé bá ṣe wà lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣiṣẹ́ bọ̀rọ̀ pọ̀ Abíọ́dún olúwa kó bá foríjì arógun mọ́sá ṣé bá ṣe wà lẹ́yìn nígbà kan aṣọ ti ń tanná mo ní kí ló dé taṣọ ń tanná wọ́n ní níṣe làwọn rò wípé bóyá wọn ò ní tanná sí bí wò tọ́pẹ́ rántí kà bàbá ti fẹ́ lọ́rùn ṣó máa fàṣà ládùúrà ńṣẹ́ o ṣó máa fàṣà ládùúrà ńṣẹ́ nígbà kan jẹ́ máa gbé lẹ́ẹ̀dínà wọ́n máa fàṣà ládùúrà ńṣẹ́ wọ́n máa fàṣà ládùúrà ńṣẹ́ o wọ́n máa fàṣà ládùúrà sọ́nsánlá wọ́n máa fà sálátù ránṣẹ́ wọ́n máa fà sálátù ránṣẹ́
nígbà tán jẹ́ máa gbé tán jẹ́ máa gbé. Àsálàtù ni màá ṣe títí ayé ni ẹ̀ Muhammad ni màá tẹ̀lé kí má bàa nù. Gbogbo ọmọ Celestial tó ń bẹ níbi ẹṣẹ́ ó yẹ ká lè ọmọ Celeda lọ́wọ́ ẹ lọ ká tó máa lọ is ẹ jẹ́ ká sọ wípé jẹ́rí mo yá ma jẹ́rí mo yá ma àwọn áńgẹ́lì fò fàyọ lọ́rùn.